Àtúnkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé baba 1010 TV2 níkànnì kan tó yà lára ọ̀tọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi rọ̀ wá lọ́rùn tó ní ká máa lọ ká máa bọ̀ ká sì máa mú wá sójúmọ́ máwòrán àtẹ̀tí ìgbẹ̀yìn tẹ́jú olólùfẹ́ wa. Àdúrà mi ni pé ojú tẹ́ fi wò wá kòkó ní fọ́ ètí tẹ́ sì fi ń gbọ́ wa ìtí náà ò ní di agara kì í ṣe ń dé níṣẹ́ Elédùmarè agara ò ní dá wa ọ̀dá awokoro Elédùmarè kò ní jẹ́ kó mọ̀nà dẹ́dẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ìròyìn fún tásìkò yìí náà làyànfẹ́ Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tó gbálẹ̀ gbédè tuntun mú wá bí iṣẹ́ wa. Ibi kókó oníròyìn wọn lákọ̀ọ́kọ́ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ẹgbẹ́ òṣèlú PDP ti kú fínfín a sì ti bo òkú rẹ̀ mọ́ sàárè. A máa tó gba Lamido wọlé sínú ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí. Ganduje òun ló fi hàn náà léde. Fubara wá bẹ̀ mí pẹ̀lú àwọn gómìnà méjì láti inú ẹgbẹ́ òṣèlú APC wọ́n sì sọ̀rọ̀ fún un lórí ìyọnípò rẹ̀. Kí ni tí mo sọ ẹ yóò gbọ́ láìpẹ́ yìí. Wike òun ló fi hàn náà léde. Ìjọba ìpínlẹ̀ Bauchi ti kéde ikú alága fìdíhẹ ìjọba ìbílẹ̀ Shira ní ìpínlẹ̀ Bauchi báyìí. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Benue pẹ̀lú ìpànìyàn ojoojúmọ́. Alága ìjọba ìbílẹ̀ kan ló máa ti kéde kónílé-ó-gbélé báyìí o láti aago 6:30 alẹ́ títí di ìgbà tí àlàáfíà yóò fi máa jọba. Ikọ̀ Boko Haram náà ṣe ìkọlù sí ibùba àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Wọ́n kó àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní papámọ́ra nígbà kan ṣekú pa wọ́n wọ́n sì kó àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí wọnú igbó sálọ. Àdó olóró tó dún gbàmù ní ìpínlẹ̀ Borno ló mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣekú pa òṣìṣẹ́ ìjọba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ náà lásìkò tí ọkọ̀ wọn gun orí àdó olóró náà lópòpónà Damboa sí Maiduguri. Gbajúmọ̀ Alhaji kan rèé tán ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa sí àkàtà àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Katsina lẹ́yìn ọjọ́ gbọgbọrọ èyí tó lò lákàtà àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹgbẹ́ òṣèlú PDP ti kú fínfín a sì ti ṣe bẹ́ẹ̀ sí ta ti bò mọ́lẹ̀. A tó máa gba Lamido wọlé sínú ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí. Ganduje ló sọ èyí mímọ̀. Alága fẹ́gbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà Umaru Ganduje òní ó máa ṣe àlàyé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan èyí tí gómìnà tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Jigawa Sule Lamido èyí tó sọ wípé Ganduje ó máa tó padà sínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tán fi sílẹ̀ torí pé ẹgbẹ́ òṣèlú APC ó máa tó pín yẹlẹyẹlẹ láìpẹ́ yìí nígbà tí Abdullahi Umaru Ganduje tí ó máa fi èsì padà sí Sule Lamido látọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Edwin Olufo ó máa sọ dímọ̀ wípé ọ̀rọ̀ tí Lamido sọ ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni àti wípé àwọn náà ti róòtọ́ ọ̀rọ̀ wọ́n kàn wí àwáwí àti àhesọ ọ̀rọ̀ ni torí pé ẹgbẹ́ òṣèlú PDP ó ti ṣe bẹ́ẹ̀ ó ti wó ó sì ti kú fínfín tá a sì ti ṣe bẹ́ẹ̀ tá a ti sin òkú rẹ̀ báyìí láìpẹ́ láì jìnnà. Sule Lamido tó fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ gan ń bọ̀ wá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC èyí tí Abdullahi Umaru Ganduje tí ó sì kí káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹ̀rọ ti wípé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ní inú nìkan ti fararọ nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí àwọn èèyàn gbàǹkanjàkan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi tá a ti rí gómìnà ti ìpínlẹ̀ Delta àti gómìnà tẹ́lẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ náà pẹ̀lú gbogbo wọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìwé tí wọ́n ti kọ sí àwọn ènìyàn ní ẹgbẹ́ òṣèlú PDP wípé àwọn ò ṣe ẹgbẹ́ òṣèlú náà mọ́ tààtò ti ráwọn sẹ́nítọ̀ lóríṣiríṣi nínú ẹgbẹ́ òṣèlú PDP tí gbogbo wọn ti ń fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ darapọ̀ nígbẹ́ òṣèlú APC ṣùgbọ́n nígbà tí Sule Lamido sọ ó ní Abdullahi Umaru Ganduje òun ló mọ ihun tí wọ́n ń dé mọ́ra nínú ẹgbẹ́ òṣèlú APC èyí tí kò ní pẹ́ fọ́n jáde síta báyìí tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò rí èyí tí ó sì mú ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti sá kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP padà bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP láìpẹ́ yìí. Fubara wá bẹ̀ mí pẹ̀lú àwọn gómìnà méjì nínú ẹgbẹ́ òṣèlú APC mo sì sọ̀rọ̀ fún wọn kí ni ohun tí mo sọ. Wike ló ṣe àlàyé ọ̀rọ̀. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúùlú ilẹ̀ yìí Nyesom Wike ó ní ó mà ti ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tó bá wọn oníròyìn sọ̀rọ̀ l'Àbújá lénìí níbi tí ó ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé gómìnà tí wọ́n ní kí ó lọ rè rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers ó sọ dímọ̀ wípé
ó wá bẹ̀ òun ó sì ṣe àbẹ̀wò sí òun pẹ̀lú àwọn ènìyàn tó jẹ́ gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti wá jẹ́ kí àwọn wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ó ní lóòótọ́ ni òun sọ̀rọ̀, kí ni tí mo sì sọ, ó ní ó ṣe ní àlàyé pé lóòótọ́ ìwọ lè ṣetán láti wá àlàáfíà pé kó jọba ní ìpínlẹ̀ Rivers. Ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àti alátìlẹ́yìn rẹ̀ mú o lè fi àyè sílẹ̀ kí àlàáfíà jọba, torí bí wọ́n ṣe ń jí rẹ̀ bẹ́ẹ̀ lábẹ́nú báyìí ni àwọn bọ́ síta gbangba lórí móhùnmáwòrán àti inú ìwé ìròyìn tí wọ́n sì ń sọ̀rọ̀ kòǹgbákùngbé sí àwọn ènìyàn tí kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀, kí wọ́n máa rin fin àbí kí wọ́n máa gọjú àgàn sí ní ìpínlẹ̀ Rivers. Ó ní gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ èyí tí òun ṣe ní tí òun fi sọ dímọ̀ wípé agbára rí ò ká láti dá àlàáfíà padà sí ìpínlẹ̀ Rivers. Wike ó ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọ̀rọ̀, kódà ó tún sọ dímọ̀ nípa ẹgbẹ́ òṣèlú PDP wípé bẹ́gbẹ́ ọ̀hún tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ làmìlaka nínú ètò ìṣòlú tó ń bọ̀ lọ́dún 2027 wọn ò gbọ́dọ̀ fi àyè sílẹ̀ kí wọ́n fún àwọn tán wá láti ilẹ̀ àríwá ní tíkẹ́ẹ̀tì àti díje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ náà yóò di yanpanyanrin àti fọpọ̀mọ́yọ̀ ní ṣe àfihàn fídíò rẹ̀ fún wa báyìí tí ó máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa Siminalayi Fubara. Governor of Rivers State came to your house. Can you give us an insight? And yesterday we saw a very sober governor, and from the readings, from the body language, you will know that this man is calling for peace. So first of all, can you confirm maybe former Governor Siminalayi Fubara visited you privately? The president had called for peace severally. Not peace. I'm calling. I said the president had called for peace severally. And I cannot sit down and one president had called for peace. He said don't want peace. Yes, he came. He came with two governors and one other person. Unfortunately, the two governors are APC governors, unfortunately. So I will not pursue him. And he said he wants peace. Fine. I want peace. Right? Have you forgiven him? You see, that's the problem you will have. A man came. There are steps. You see, I don't understand how a man came. You know, you would think that this thing is just just came to have I want peace. Then you go, and peace has come. What that means that there's an open door, an open window for you. Ìjọba ìpínlẹ̀ Bauchi ló ti kéde ikú alága fìdíhẹ́ ní ìjọba ìbílẹ̀ Shira ní ìpínlẹ̀ Bauchi. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bauchi láti ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ fún gómìnà ọ̀hún nù Bala Mohammed, olùrànlọ́wọ́ rẹ̀ lágbọn ètò ìròyìn Mokhtaru Gidado ó fi ìròyìn náà tó fi léde wípé ẹni tó jẹ́ alága fìdíhẹ́ ní ìjọba ìbílẹ̀ Shira èyí Wálì Túnfàyè ó ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé wípé ó dìgbò ṣe lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tí ó ṣe tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ní FMC níbi tí wọ́n ṣe ní àlàyé pé ó dákẹ́ sí ní ìlú tó pè ní Azare ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ikú rẹ̀, àìsàn ráńpẹ́ òun náà ni ó gbé dùbúlẹ̀ tí ó sì ti gba ìtọ́jú láti bí ọ̀sẹ̀ mélòó kan kó tó di pé ó dákẹ́ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 11 nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n ti kéde ikú rẹ̀ tó sì ti sin ní èní ní nǹkan bí dédé aago 10 àbọ̀ òwúrọ̀ ìní ọjọ́ ajé Monday, gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà Bala Mohammed ó ṣe júwe olóògbé Túnfàyè gẹ́gẹ́ bí olùfọkànsìn àwọn ènìyàn rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Shira lásìkò tí ó wà ní òkè pẹ̀. Bẹ́ẹ̀ náà ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ ọ̀hún, pàtàkì jùlọ ẹni tó jẹ́ orí adé ní ìlú tó ti jẹ́ ìjọba ìbílẹ̀ náà èyí tí ó wà. Bẹ́ẹ̀ náà ló ní gbogbo àwọn olólùfẹ́ àti àwọn ẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tí ó ti fi sílẹ̀ sáyé pé wọ́n kú ara fẹ́ra ku ènìyàn náà tó fi ilẹ̀ sí aṣọ ìbora. Ìpínlẹ̀ Benue ó ní mo ṣe bẹ́ẹ̀ tẹ ọkọ̀ mi létí lọ pẹ̀lú bí ìpànìyàn ojoojúmọ́ bó ṣe ti ń ṣe bẹ́ẹ̀ wáyé ní gbogbo ìgbà ní ìpínlẹ̀ ọ̀hún. Níṣe ni alága ìjọba ìbílẹ̀ kan ti kéde kónílógbélé báyìí ní ìjọba ìbílẹ̀ tiẹ̀.
ẹni tó jẹ́ alága níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Gwari ìyún Victor Omi oníwọ̀n ti ṣe bẹ́ẹ̀ fi ìkéde náà léde wípé ní gbogbo ọjọ́ títí di àkókò tí kò fi ní sí ìbẹ̀rù àti ìpayà ní ìpínlẹ̀ ọ̀hún mọ́ níṣe ni kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ inú ilé wọn tó bá ti di aago 6 bọ̀ àṣálẹ́ gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ títí di àkókò táwọn yóò tó fi wo ohun tí yóò ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé fáwọn oníròyìn lásìkò tí wọ́n ń bá a sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti fi ìdí ìròyìn náà láti fi múlẹ̀ ó ní lóòótọ́ àti lódodo ó ní òun ti fi ìkéde náà tó ti fi léde torí wípé níṣe ni nǹkan ò fararọ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún pẹ̀lú bí àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí tọ́jú afurasí Fúlàní darandaran bó ṣe ń ṣe ikú pa àwọn ènìyàn wọn ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ó ní òun gbé ìgbésẹ̀ yìí láti fi lè mọ àwọn ènìyàn tó wà nínú òkùnkùn tó ń ta ọfà sínú ìmọ́lẹ̀ lásìkò táwọn ènìyàn bá ti gbélé báyìí àárò ẹni tí ó lórí láyà tí ó rìn ní àsìkò ta ni kí oníkúlùkù kó déjú mọ́ ilé rẹ̀ ẹni tọ́wọ́ bá wá bà níṣe ni àwọn yóò mọ̀ pé òun gan òun lágbésùmọ̀mí tí ó ń ṣe bẹ́ẹ̀ domi àlàáfíà ìjọba ìbílẹ̀ náà láàmú ó ní láìpẹ́ yìí lóòrọ̀ yìí tí ń ṣe ọjọ́ ajé Monday ó ní wọ́n tún ṣekú pa ènìyàn méjì ní òpópónà Makurdi sí Naka ní ìjọba ìbílẹ̀ tí ó pè ní ìwọ̀ oòrùn Gwari yìí ó ní gbogbo eléyìí ó ló kan àwọn láyà o táwọn fi gbé ìgbésẹ̀ pé ọ̀nà tá a tún tọ̀ rí ká tún wò bí yóò ṣe rí ẹran ti wípé ìpínlẹ̀ Benue ó ní àwọn oníṣẹ́ láabi yìí náà ti ń sọsẹ́ ní gbogbo ìgbà ní pàtàkì jùlọ ìjọba ìbílẹ̀ Gwari East yìí Makurdi ìjọba ìbílẹ̀ Òtúpò àti ti Àgàtú ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn tẹ́mi sì ti sùn ní fẹ̀lẹ́fẹ̀lẹ́ báyìí ní ìpínlẹ̀ Benue náà. Ikọ̀ Boko Haram náà ṣe ìkọlù sí ibùba àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n kó àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní papamọ́ra pẹ̀lú bá ṣe ṣekú pa ọ̀gọ̀rọ̀ nínú wọn láti tún kọ́pọ̀ wọ inú gbọ́sà lọ. Nigerian Army Base ní ìjọba ìbílẹ̀ Mate ní ìpínlẹ̀ Borno ni wọ́n ti ṣe ìkọlù sí báyìí o lẹ́ni tí ń ṣe ọjọ́ 12 inú oṣù karùn-ún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní mọ̀ láti ọ̀dọ̀ Zagazola Makama ó ní nǹkan bí dédé aago 3 òru ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí ikọ̀ Boko Haram àti àjọṣepọ̀ ISWAP wọ́n sì ní àwọn méjì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ ibi tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí Forward Operation Base ní èyàn of the 153 Task Force Battalion ní ìpínlẹ̀ Borno tí wọ́n sì ní wọ́n ṣínà ìbọn bo àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún tí agbára wọn tó sì bo ti àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó bò ó mọ́lẹ̀ níbi tí wọ́n ti ní wọ́n ṣekú pa ọ̀gọ̀rọ̀ tí wọn kò tí ì fi òǹkà wọn léde lásìkò tá a fẹ́ pé ìròyìn jọ nígbà kan tún ní ọ̀pọ̀ wọn ni wọ́n tó ti jí gbé wọ inú gbósà lọ báyìí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ènìyàn náà ò ní wọ́n ránró tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀san ìkọlù tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ń ṣiṣẹ́ àwọn ènìyàn wọn ní inú Sambisa àti àwọn agbègbè míì tí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n fi ara sìnkú sí ẹ̀ẹ́sì rántí wípé láti bí ọjọ́ mélòó kan wọn láti mú ìròyìn ìṣẹ́gun táwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣẹ́gun àwọn ikọ̀ Boko Haram tí wọ́n pa wọ́n ní ìpakúpa sí inú igbó láti tún ṣe ìkọlù sí ilé wọn ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Borno yìí ó ṣeé ṣe kó jẹ́ eléyìí ó ní àwọn náà fi ṣe ní àgbò tó tàbí lẹ́yìn agbára ni ó lọ rè mú wa lásìkò tá a fi kó lè yín jọ wọn kò tí ì mọ nǹkan àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tí wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu wọn. Adolóró tó ṣe bẹ́ẹ̀ tó dún gbàmù ní ìpínlẹ̀ Borno bákan náà ni ó ti ṣekú pa òṣìṣẹ́ ìjọba méjì ní ìpínlẹ̀ náà. Ní òpópónà Damboa sí Maiduguri ní ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ti ṣẹlẹ̀ pẹ̀lú bọ́sẹ̀ ní àdó olóró ti ìbílẹ̀ ti ikọ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n bò mọ́lẹ̀ òní ó dún gbàmù ní èyí tó sì ṣekú pa òṣìṣẹ́ Damboa ti Local Education Authority ní ìpínlẹ̀ Borno nínú èyí tí wọ́n ti dárúkọ Blessing Luka àti Gideon Bitaleef tí wọ́n ṣe ikú pa àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé láti Damboa ó ní àwọn ènìyàn náà ti ń bọ̀ láti lọ sí Maiduguri níbi tí ọkọ̀ tí wọ́n gùn èyí tí wọ́n fi kó mọ́ngòrò tó ti gun orí àdó olóró náà mọ́lẹ̀ tó sì bú gbàmù tó ti ṣekú pa àwọn ènìyàn méjèèjì báyìí àwọn tí wọ́n wu ìwà náà tí wọ́n bu àdó olóró ọ̀hún mọ́lẹ̀ ó ní wọn kò tí ì mọ̀ wọ́n lásìkò tá a fi ń kó ìròyìn jọ bẹ́ẹ̀ ni wọ́n ti ní àwọn méjèèjì wọ́n ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé lẹ́yìn tí wọ́n gbé wọn dé ilé ìwòsàn tán tẹ́rù ti padà súngi táṣọ sì padà bá ọmọye àwọn ènìyàn náà mọ́. Gbajúmọ̀ Alhaji kan rèé tó tún ti jẹ́ adarí ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Katsina èyí tí ó ti kú sí àkàtà àwọn báńdíìtì lẹ́yìn ọjọ́ gbọgbọrọ tó lò ní àtìmọ́lé àwọn ènìyàn náà.
alájì tí wọ́n pe ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alhaji Balan Awal ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra báyìí ẹni tó jẹ́ Maigwanjo ti ìjọba ìbílẹ̀ Malumfashi ní ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ èyí tí àwọn oníṣẹ́ lábẹ́ ọ̀hún tí wọ́n pè wọ́n ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé ènìyàn wọn tó jẹ́ Alhaji ọ̀hún ó ní ó ti padà jáde láyé báyìí lẹ́yìn tí wọ́n béèrè fún owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn wọn tí wọn kò sì rí títí tí ẹ̀mí fi bọ́ ní ara Alhaji ọ̀hún ní àti bíi ọ̀sẹ̀ mélòó kan ó ní wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tí wọ́n sì ti ń béèrè fún owó ìtúsílẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n tágbára wọn kò ká èyí tí wọ́n béèrè bó tilẹ̀ jẹ́ pé mọ̀lẹ́bí ọ̀hún wọn ò sọ iye pàtó táwọn èèyàn náà tán ni wọ́n fẹ́ gbà lásìkò tí àfikún ìròyìn jọ ṣùgbọ́n Alhaji ọ̀hún ó ní ó ti dákẹ́ sí àwọn ènìyàn náà lọ́wọ́ ní inú igbó tí wọ́n kó wọn pamọ́ sí. dídùn kó pọ̀ ṣókí òní kájá mọ́ ṣe ọbẹ̀ oge ìròyìn náà jù báyìí lọ àmọ́ kí n tó máa lọ kókó tí mo mẹ́nu bà ń kọ́ ẹ jẹ́ n pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Ganduje Umaru ló ṣe ní àlàyé pé ẹgbẹ́ òṣèlú PDP ó ti kú fínfín táwọn sì ti bo òkú rẹ̀ mọ́lẹ̀ ó ní láìpẹ́ yìí Sule Lamido yóò darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ la ní Wike ṣe ní àlàyé wípé Fubara gbìyànjú láti pa àlàáfíà sí ìpínlẹ̀ Rivers ó ní ṣùgbọ́n àwọn ènìyàn tó kó tira àwọn wọn ò fàyè lẹ̀ kí àlàáfíà jọba nínú ìpínlẹ̀ Rivers. Ìjọba ìpínlẹ̀ Bauchi la ní ó kéde ikú alága fìdíhẹ ní ìjọba ìbílẹ̀ Shira ti ìpínlẹ̀ Bauchi ọ̀hún. Bákan náà lásán dúnmọ̀ pé ní ìpínlẹ̀ Benue ni ẹni tó jẹ́ alága ìjọba ìpínlẹ̀ kan ní ìpínlẹ̀ ọ̀hún ló ti kéde kónílégbélé báyìí látàrí ìpànìyàn ojoojúmọ́ tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Àmọ́ apẹ ikọ̀ Boko Haram ni wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tẹ̀sí kó wọn ní papámọ́ra níbi tí wọ́n ti ṣekú pa ọgọ́rọ̀ ọmọ ogun ilẹ̀ yìí látún gbé ọ̀pọ̀ wọ inú gbósà lọ. Bẹ́ẹ̀ la ní àdó olóró tó dún bámù ní ìpínlẹ̀ Borno ló ṣekú pa òṣìṣẹ́ ìjọba méjì ní ìpínlẹ̀ náà. Gbajúmọ̀ Alhaji kan ni ó ti padà dákẹ́ sí àkàtà wọn ikọ̀ báńdíìtì lẹ́yìn tí ó lo ọjọ́ gbọgbọrọ lákàtà àwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Katsina. Títí di òwúrọ̀ ọ̀la tá a tún padà máa fún wa ní ìròyìn míì lágbára lọ́wọ́ Elédùmarè ànírógun àsárépè àsìnírógun wàhálà àti gbàmígbàmí tó gbọ̀njọ́ òru ó dàárọ̀ oorun ayọ̀ òun láìjọ sùn. For you, take the necessary steps to show really you want it. Indeed, this is a self-inflicted injury. Doesn't need it. When this thing started, I called him. Sheyi Makinde was there. Oton was there. Ibasu was there. Ugbeyi was there. And we were scouting. We started that look. This thing is no good for you. God has given you this thing. Why not humbly and don't allow people to push you? They are telling you to act, you're a governor. We know. Nobody is taking it away. You're a governor. But also mind you that people labored day and night. And all I have said, don't abandon people who have labored, who have toiled day and night. They say, oh, we can trying to control, demand money, this and that. I'm sure all of you were of that opinion. There's nothing, you have a television called Arise, who just, without even facts, they are noted for it. They push him and push him. Governors came pushing. And where are they now? I think those governors are enjoying their own. You see that? You don't need to have been to that kind of problem. This was a young man. I said, look, go this way. You will not have problem. People came, don't marry him, don't mind him. Assert yourself as governor. You are asserted now. Trouble has come. People push you. Look, they declare state of emergency. Who wears the shoe knows where it fits to. Who will suffer? Okay, assuming now
you don't settle this problem, and the state of emergency is called off, has the problem ended? Has it ended? No. One, assembly will still be fed as they have been. So the council will still be there. They will not pass their budget. You won't get money for the federal allocation. So when you came for the meeting, did you give him a time for peace? I cannot. You came with people for the first time. Yeah, did you agree on follow-up? I will not say follow up now. Why do you talk like that? You came and say it's good. Now, what does it mean? I haven't done that. You take the necessary steps. That's what you do. Let's talk about You talk as if you are not. Is anybody who's not?